kọ́mẹ́ǹtì yìí ó ń pa mí lẹ́rìn nítorí ìgbà tí mo ṣe fídíò yẹn tán ẹ̀mí wọn sọ fún mi pé ẹlòmíì reason gan o ó máa béèrè pé ìgbà semi final ọ̀dẹ̀ wọ final reason tí Akéde fi wọ final ẹ jẹ́ n ṣàlàyé fún yín ṣe mọ̀ Christian àti Muslim Evangelist Noah ìyẹn Christian Acadip ìyẹn Muslim èmi kẹ̀ mo represent ilẹ̀ Yorùbá so automatically mo ń lo home advantage ló gbé mi wọ final nítorí àwọn fẹ́ tọjà foreign fún ọmọ lílùú òun kẹ̀ ní Akéde ṣe understand èmi ló fẹ́ tọjà fún èmi tí mo dẹ̀ jẹ́ ìjọba pé èmi mo represent gbogbo Yorùbá báyìí so ọjà mùsùlùmí àti kìrìsìtẹ́nì èmi lè fẹ́ tà fún sìn nǹkan tẹ́ bá ti wájọ para yín láyò ọ̀tá àfẹ́ ó pè o adẹ̀rí pé ó dàbí ó pè tí fẹ́ máa jápa báyìí but anyone tó bá ṣàti lè borí láàrin àwọn méjì ọmọ abọ́ ọmọ lílù tó jẹ́ pé mo ti wọ final already nǹkan tí reason tí Akéde fi wọ final láì gba semi final nìyẹn o ó ṣọ́ọ̀kì ẹ pé ṣọ́ọ̀kì mi náà nìyẹn o.